torí ẹ̀ àti kú àǹfààní ńlá lolúwa fi ṣe fún wa kálíbà yí wa padà èyí tí ó bá dá nínú wa kálí tẹpẹlẹ má dáadáa èyí tá a bá ti ń ṣe nù dáadáa ká má pàtì ká tún múra sí i torí pé ìgbà tó ti kú orí ńlá lolúwa ṣe fún ọ torí pé lómi ti kú ní ìsìn gbogbo ọ̀rọ̀ tá à ń sọ kò wúlò fún ọmọ torí ẹni kò tí ẹni gbọ́ ọwọ́ wọn bá tọ́ gbọ́ tó fi kú náà ni ṣùgbọ́n tí wọ́n á ń sọ fún ọ̀tọ̀ wà láyé ó túmọ̀ sí pé wọ́n lọ wà nípò ẹni tó lè lò tó lè wúlò fún ọ má tan ara rẹ dànù má tan ara rẹ dànù ikú ń bẹ tó bá níbẹ̀rù Allah ó rí i pé gbogbo àwọn apálapàla rádaràda tá à ń bá lọ́dọ̀ rẹ kò ní í ṣe àmì kò níbẹ̀rù Allah ò ní ẹnu ẹ dọ̀tí bàjẹ́ níbi ká pẹ́ gàn gbogbo àwọn ọ̀rẹ́ rẹ kò sí kan tẹ́ ń jọ ń sọ rẹ nítorí ti Allah ọ̀rẹ́ àbòsí iná ni gbogbo ọ̀rẹ́ tẹ́ ń jọ ń ṣe sọ̀rọ̀ wájú pọ̀ mọ́ ti pàkọ́ ọ̀rẹ́ rìkísí súnásí àdísì ilẹ̀ rúṣídá ọ̀rẹ́ tẹ̀ ń jọ ń ṣe nù ọ̀rẹ́ òfò àtàdánù torí pé ò ní bẹ̀rù Allah ò ní bẹ̀rù Allah wọn náà tètè kọ́ kémi náà kọ́ kó tó di pa fàyè lẹ̀ àwọn nǹkan yẹn ni ó kù tolu ẹlẹ́dàá ó fi gbé wá síbi tó ga tá a fi ní wà níbi tá a fẹ́ sẹ́nìkan nu atọ́fẹ́ wọná àmọ́ àwọn àwà tá à ń hù sáwọn àwà tí ò ní já wọná ni àwọn ọ̀rọ̀ tá à ń sọ sáwọn ọ̀rọ̀ tí ò ní já wọná ni àwọn àṣesí wa ṣèṣesí tẹni tó fẹ́ bọ́ lọ́wọ́ náà ni wọ́n ní ká níbẹ̀rù Allah ìbẹ̀rù náà dà mo fẹ́yàwó ìyàwó tí ń ṣe bíi ọdún méjì mẹ́ta lọ́dọ̀ rẹ̀ ìyàwó yìí sọ pé látijọ́ tó ń ti dọ́dọ̀ rẹ̀ títí tó fi dòní láàrin ọdún méjì mẹ́ta òun ọ̀jẹ́ ọ ní 15 inna lillahi wa inna ilayhi raji'un 1,500 naira tẹ́gbẹ́ lójúmọ́ kan gbẹ̀yìn ọba jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kọ́dà kó sì pé ọ̀ dáná lé ní 15 yun kò lè ka ìyàwó wa sọ pé láàrin ọdún méjì sí mẹ́ta tó ń ti dọ́dọ̀ rẹ̀ òun ọ̀jẹ́ ọ ní 15 tó níbẹ̀rù Allah ọba ó ní torí pé o ti gbàgbé wípé olówó bí ọ léèrè nípa ìyàwó yìí lọ́jọ́ gbèǹdé ìyàwó tó ọlọ́ọ̀fẹ́ tó fi ń pè ọlọ́pọ̀ ìyàwó tí wọn náà ń sọ́jìká ǹjọ́ ń sojúṣe lórí ẹ̀ ǹjọ́ níbẹ̀rù Allah 15 láàrin ọdún méjì sí mẹ́ta obìnrin yìí lòun ọjọ́ báwo wá lẹ́ ń sẹ̀mí obìnrin ló ń tiraka tó ń bá rí ni kọ́dà ń gbà míì ó tún lè takú tí òun lọ́rùn pé kó wọn gbóúnjẹ wá oúnjẹ tó ọmọ bí wọ́n ṣe rí yóò tún máa bínú fapájánú pé wọn ò fẹ́ràn sí bóòlù ọmọ tí wọ́n ra láǹfù bóòlù ọmọ tí wọ́n rí lùbọ́ ò níbẹ̀rù Allah ò níbẹ̀rù Allah ọmọ méjì mẹ́ta ló bí ó sì fi kan sílé ẹ̀kọ́ ọ̀fẹ́ kan sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ṣe ti wá rí ẹríran ni tẹ̀fí màkélé yọ lẹ́tọ̀ sílé ẹ̀kọ́ bọ́lọ̀ lé ẹ̀kọ́ akúrí ni kò ní yé ọ̀hún aràn kan lọ lé ẹ̀kọ́ ọ̀ràn kan lọ lé ẹ̀kọ́ṣẹ́ èsè jẹ́ kí àwọn méjèèjì kún ọ lọ sílé ẹ̀kọ́ kí wọ́n máa wá tàtàrà ilé ẹ̀kọ́ darí sí ilé ẹ̀kọ́ṣẹ́ ó níbẹ̀rù Allah ó níbẹ̀rù Allah ìyàwó méjì ló ní òun fún kan lówó ó sì pàkàntì kí ló dé ṣé Allah ò ti bò wọ́n láṣìírí ni ẹ dákun ẹ gbọ́rọ̀ rádaràda
tí Allah bá bò láṣìírí náà á ní kí wọ́n kọ́kọ́ má sojúṣe. Ta lẹni tó ní kí wọ́n má sojúṣe nígbà tí Allah ti bò ìyàwó kan láṣìírí? ó níbẹ̀rù Allah àtìgbàwó ni bàbá rẹ ti sọ sí ọ létí nígbà bá ọba jẹ nǹkan kan máa fi sọwọ́ sáwọn. àwọn ò lágbára débi pé àwọn lè ṣiṣẹ́ kankan má. ntọ́ ọba jẹ kù àwọn ṣetán láti jẹ báyìí. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tẹ́lẹ̀ bàbá rẹ ló máa ń kúmadé fún ọ. bàbá wa ní àjẹkù rẹ làwọn fẹ́ máa jẹ báyìí. ó lè má yọjú sí bàbá àǹfọ̀sù mẹ́sàn-án kò sì fi nǹkan kan sọwọ́ sí wọn. ẹkú bẹ́ẹ̀ bá kú ká sí ká máa sòkú. náà sọ pé tó wá pé bí àwọn èèyàn ti ṣe máa sòkú ni wọ́n bá tọ́jú aláàárẹ̀ ni púpọ̀ nínú aláàárẹ̀ ò ní kú. tẹ̀bí wọ́tọ̀ dààmú fún bàbá rẹ̀ náà ni bàbá òkú tẹ́ máa má sọ. wọ́n tún lè má sọ oríṣi mẹ́ta. níjọ́ tó bá wá wọṣọ tó gbé fìlà sí tó fi gèlè tó gbélé tó máàjì tí wọ́n ń bọ̀ wọ́n pé aṣọ ìwọ lélẹ̀ aṣọ tá a mú gòkú bàbá nù ó ti gbàgbé ni subhanallah lọ́mọ tí ọ̀tọ́jú bàbá tí bàbá fi kú. àmọ́ tí ọ̀fẹ́ kan pé kí wọ́n ní kó kú gángan ó sókú tó wọ́n ṣe sókú once and for all. tó bá pẹ́ Allah lọ bẹ̀ wá kó wọ́n máa sòkú wọn ò ní ṣe. tó bá pẹ́ lẹ́dàá lọ bẹ̀ wọn ò ní ṣe. nbolo tí wàá níbẹ̀rù Allah wàá sọ̀rọ̀ wájú pọ̀ mọ́ ti papọ̀ ó lè da gbogbo olóró kọ́ di àwọn èèyàn síra wọn. ní tẹ́ ẹ̀ sọ yóò gbé lọ́pọ̀ ẹ̀ sọ ní táwọn àti náà sọ yóò gbé abẹ́yìn náà pé wọ́n sọ. nígbà tí kálukú wa pàdé ara wọn ojú agan ni wọ́n gbé síra wọn pé kí ló ń pè rẹ ẹnì kankan wọn ò sì sọ̀rọ̀ kankan àmọ́ àdìsí ilẹ̀ yìí ń kọ́ òun náà ní sọ pé wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ ó gbé sí wọn lẹ́nu ni. níbo tí wàá níbẹ̀rù Allah wọn ni ẹ bá wa parí ìjà ọkọ àti ìyàwó ń jà ẹ bá wa parí ìjà ó sì ní kò sí nǹkan kan tí wọ́n rí nínú ọ̀rọ̀ yìí ju pé ìwọ ọkọ bọ́ba mara rẹ lọ́kùnrin kọ́ kínní yìí lẹ̀ eléyìí ọ̀dà yà ó á wọ́n ní kó bá wa parí ìjà ó sì ní tó bá mara rẹ lọ́kùnrin sóbìn wa ni lòun náà bá fa ìgbọ́n lọ́ba fi sọ pé ń kọ́ yàwó èèyàn ní tó bá pọ́kùnrin bá ní ọ sóbìnrin wa ní máa fẹ́ yàwó wọn náà bá lọ sí kọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí sọ ká ní bàbá ara nù sílẹ̀ ńlọ ẹ̀ka ẹ̀pẹ́ ń bàbá àbọ̀mọdé tí ọ̀gbọ̀n akramakumullah abùkátà ká bẹ̀rù Allah ọ̀rọ̀ ẹnu wa gan ọ̀dà àìníbẹ̀rù Allah lọ́rọ̀ ẹnu dọ̀tí èrò wa gan ọ̀dà àìníbẹ̀rù Allah lèròkèrò ń bọ́ sínú ọkàn mìíyàn iṣẹ́ ọwọ́ wa gan ọ̀dà àìníbẹ̀rù Allah ìníṣẹ́ burúkú pọ̀ lọ́wọ́ àwọn èèyàn abùkátà ká bẹ̀rù Allah ìbẹ̀rù rẹ̀ náà ni ká máa tẹ̀lé gbogbo ń tó bá ní ká ṣe gbogbo ètò ní ká pati ńkọ́ ká pati níta ń pè ní bẹ̀rù Allah nù kì í ṣe pé kọ́ ọmọ wọṣọ oríṣi kan káyé kọ́ ọmọ wa dánrí rẹ̀ pandaran ìwọ ọkùnrin àwọn ọmọ pé àwọn bàbá takuwa nù takuwa báwo ìbẹ̀rù Allah imtithalul awamir wajtinabun nawahi kọ́ máa ṣe ń tó ló wá fi pọ́ láṣẹ kọ́ máa jìnnà sí nǹkan tó kọ̀ fún un. والذين هم بآيات ربهم يؤمنون àwọn olùwàgbọ́ òdodo àwọn náà làwọn ẹni tó ṣe pé àwọn àyà Allah eléyìí tí Allah sọ̀kalẹ̀ Al-Qur'ani wọ́n gbàgbọ́ ẹ dákun tí ẹ bá lọ́wọ́ gba Al-Qur'ani gbọ́ kí lọ́ọ́ fẹ́ pé ń ṣe ọ́ ní téèyàn lè máa ṣe iyèméjì ń pa rẹ̀ téèyàn lè padà dépò pé ń gbàgbọ́ ó ní nǹkan tí afurasí mọ̀ pé kìí sọ̀rọ̀ Allah anabi sallallahu alayhi wa sallam ló sọ ọ wá kpọrọ rẹ̀ má Allah kíkọrọ Allah
kò sọ́nà tẹ̀fìlérè lè mú wa Olúwa Ẹlẹ́dàá wa ó fìgbà kan sọ pé tẹ́ máa ń wò pé alukur'ani kì í sọ̀rọ̀ Allah ẹ̀yin náà múlu rẹ̀ wá láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin ẹ̀ mú wa àrí mú wa láti ìjọ tó lùwà ti fi ṣe ìpèníjà fọ́ọ̀mù èèyàn wọn àrí mú wa sẹ́mi kan dá alágara nù tágara bá ti dáyàn kọ́ gbà pé lóòótọ́ bẹ́ẹ̀ ni agbára wọ̀ ká ọ̀rọ̀ Allahu ọ̀dà ẹ lè máa fi ṣèkẹ́wọ́ pé àdúrà alukurani bó ṣe pọ̀ tó wọn á ní ká mú wa tó bá tiẹ̀ jẹ́ pé a ní ká mú dajì rẹ̀ wá ní ẹ̀ bá rí báyìí bá ti ṣe mú wa Olúwa ní kò burú ẹ mú súrà 10 wá. tẹ́ bá ní rọ́ ni ẹ̀yin náà ẹ mú súrà 10 wá tẹ́ pa ń rọ́ wọn tún rí mú wa Allah wa ni ọ̀dà bóyá 10 ọ̀pọ̀ ẹ tún mú súrà ẹyọkan wá súrà ẹyọkan tí ó jọ súrà kan nínú alukur'an súrà tó kúrú jù nínú alukur'an wọn náà ní súrà tó ní àyà 3 gẹ́gẹ́ bí inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar ẹ̀yin náà sọrú rẹ̀ lọ́rọ̀ tiyín ká gbé wò síra wọn ká gbé yẹs ẹ gẹ́tì ẹ̀ agbára ò tún ká kí ló kù ká gbà pọ̀rọ̀ Allah torí ẹ̀ kí á lò nígbà alukur'ani gbọ́ sí tọba lọ́rọ̀ èèyàn ní sọ́rọ̀ ẹ̀ ká gbọ́ kò sí nídìí pé kọ́ sọ́kọ́ pọ̀ lọ́ba àwọn súra ọ̀kan péré torí alukur'an ọ̀rọ̀ Allah ni o kìí ṣe nítorí pé àwọn ọba àjẹ́ lárúbáwá ọ̀la nílé múrò ẹ̀ wá o àwọn lárúbáwá tájẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ àwọn tó máa ká sọ èdè lárúbáwá ká yọkọ̀ mọ́ òkun rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ nígbà tí alukurani sọ̀kalẹ̀ tán gbọ́ èdè dójú àmì wọn lè rírọ̀ ẹ̀ mú wa pàtó wa pé lónìí tédè ti dìdàkudà lẹ́nu àwọn ẹni tí ń sọ èyí tó pera rẹ̀ ń lárúbáwá ń gan àti èyí tí ò jẹ́ lárúbáwá náà kálukú ọ̀yà lọ kó òfin èdè ní iná ní kálukú òfin rí sọ Olúwa ni ẹ̀ múlò ẹ̀ wá. Allahu akbar àwọn olùgbàgbọ́ òdodo àwọn máa ń gba àwọn àyà Allahu gbọ́ kìí ṣe ká máa fi alukurani takò alukurani gẹ́gẹ́ báwọn míì ṣe máa ṣe igi ẹgbọ́n tó sọ ń bí ẹtúgbọ́n tó sọ ń bẹ̀ ha Olúwa ní inni ma'akuma asma'u wa ara Allah sọ fún anabi Musa àti Harun mò ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì asma'u wa ara mò ń gbọ́ ntẹ́ ń bá ń sọ mò ń sì ń rí ntẹ́ ń bá ń ṣe Olúwa sì tún sọ ń bò mí. Inna ma'akuma mustami'in àbí mustami'un àwa ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì à ń gbọ́ ń tẹ̀ ń sọ àwọn wa sọ pé inni ma'akuma asma'u wa ara inna ma'akuma mustami'un. wọ́n ní kí ló dé inni ma'akuma asma'u wa ara inna ma'akuma mustami'una kí ló dé tó lo mufrad kí ló dé tó lo jam'u àwọn wa sọ pé tanaqud nípa alukurani takora rẹ̀ kò takora rẹ̀ torí pé ògbédè Lárúbáwá ni lédè Lárúbáwá ìwọ gbọ́rọ̀ yìí ní sábà sọ pé inni ma'akuma nasma'u wa nara
èmi mò ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì à ń gbọ́ à ń sì ń rí yín kò jọra wọn èmi à ń gbọ́ kò jọra wọn èmi mò ń gbọ́ àwa à ń gbọ́ kìí ṣe àwa mò ń gbọ́ mo rò pé yé wa gbàtó ló wá sọ pé inna ma'akuma mustami'un kò sọ pé inna ma'akuma mustami'un bédè Lárúbáwá ti ṣe wà tí bá ti lo ọ̀rọ̀ tó túmọ̀ sí púpọ̀ níbẹ̀rẹ̀ púpọ̀ náà ni ó parí ẹ̀ tẹ́ bá lo ọ̀rọ̀ tó túmọ̀ sí ẹyọkan bẹ̀rẹ̀ ẹyọkan náà ni ó parí ẹ̀ kódà kìí ṣe èdè Lárúbáwá nìkan èdè tiwa náà tó bá sọ pé mo lọ sọ́jà ńlá bá rí àwọn ẹni tí ń ta tòmátò la bá bi wọn ẹgbọrọ mo lọ sọ́jà ńlá bá rí ọ̀rọ̀ yẹn ti takora wọn àmọ́ tó bá sọ pé a lọ sọ́jà ńlá bá rí ọ̀rọ̀ takora wọn sótúmọ̀ sí pọ̀pọ̀ ní ọ̀pọ̀ ìwọ ẹyọ kan náà ló pera rẹ̀ léèyàn ńlá ìtumọ̀ ńlá bá rí nù eléyìí jẹba wọn máa ń gba Al-Qur'ani gbọ́ pípé àti gbólóhùn rẹ̀ àti ìtumọ̀ rẹ̀ kalamullah àti gbólóhùn Al-Qur'an àti ìtumọ̀ rẹ̀ kalamullah yàtọ̀ sáwọn ulama'ul kalam wọ́n sọ pé gbólóhùn kìí ṣe kalamullah ìtumọ̀ rẹ̀ ó ní kalamullah a'udhu billah eléyìí jọrọ àwọn Asha'ira àwọn Mu'tazila wọ́n ní àti gbólóhùn àti ìtumọ̀ khalqullah ntòlúwa dání a'udhu billah kufr ọ̀rọ̀ kèfèrí nìyẹn. àwọn olùgbàgbọ́ òdodo wọ́n gbàgbọ́ pé àti gbólóhùn àti túmọ̀ kalamullah wọ́n sì gbàgbọ́ wípé nìkan ò lè sọ àyàfi Allah wọ́n sì gbàgbọ́ kólú ó sọ̀kalẹ̀ nítorí ká lè bá a máa wòran ó sọ̀kalẹ̀ kó lè bá a jẹ́ ìwé òfin tá a máa tẹ̀lé ni a sì máa kéfi jọ́sìn gbogbo àṣẹ tó wà ń bẹ èmi ni wọ́n ń bá wí àtiwọ́ gbogbo kọ̀fúnni tó wà ń bẹ èmi àtiwọ́ ni wọ́n ń kọ̀ fún bẹ́ẹ̀ láti jẹ́ mùsùlùmí o àwọn kan máa pé Fíráúnà àwọn ń bá wí Hámánà àwọn ń bá wí Kọ́rúnà àwọn ń bá wí àwọn sàábé wọn ń bá wí èwo ni wọ́n ń bá wọ̀ wí. wọ́n gba àwọn àyà Allah gbọ́ kò sí bó ti ṣe gba àwọn àyà Allah gbọ́ nínú Al-Qur'ani tọ́sà ìgbàgbọ́ sádìsì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a sọ pé ọgbà àwọn àyà Allah gbọ́ ọgbà gbọ́ sẹ́bà àyà Allah náà lọ sọ pé wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu níta Ànábì bá mú wá fún yín ẹ gbà níta bá sì kọ̀ fún yín ẹ pàtì ń bọ́ láti máa tó mú wá fún wa sunna eléyìí túmọ̀ sí pé ẹni tó bá sọ pé alukurani nìkan lèmi gbàgbọ́ èmi ò gbà súnà gbọ́ kò gbàgbọ́ rárá ẹni tó bá sọ pé súnà nìkan mo gbàgbọ́ èmi ò gbà alukurani gbọ́ kò gbàgbọ́ pínrín. kẹ́nìkan á jẹ́ kùrọ̀ánì alukurani àwọn alálukurani làwọn wọn ò gbà súnà gbọ́ sunni àwọn ní àdìtì lásán làwọn wọn ò gbà kurani gbọ́ wọn ò lè jẹ́ mùsùlùmí torí rẹ̀ àwọn mùsùlùmí wọn máa ń jẹ ẹni tó ń tẹ̀lé alkitabu wa sunna àìgbà kan kápákàtì tó bá sọ pé gba alukurani gbọ́ so sì gba sunna náà gbọ́ torí pé nítorí kò gba alukurani gbọ́ náà ló ní kó tún gba sunna gbọ́. asi ma oríṣiríṣi àwọn èèyàn wà Nàìjíríà yìí látọjọ́ tó ti pẹ́ àwọn tó yẹ pé alukurani nìkan náà gbàgbọ́ wọn gba súnà gbọ́ àwọn kan wọn pè wọn ní àwọn mẹtasínì
láti early 80s ní Nàìjíríà ń bì tí wọ́n yọjú ní Kánò tó yẹ pé ìjọba padà fìjà pẹ́ ta pẹ̀lú wọn tí wọ́n pa wọ́n gan. Wọ́n máa ń pè wọ́n ní mẹtasíìnì àbí yẹn kálàkátò àwọn ọgbà àdìsí gbọ́ alukurani nìkan náà gbàgbọ́ àwọn náà ní padà pààyàn kó tó di pé ìjọba àwọn àdìsí yún wọ́n sì yàn lọ́nà ní. A'udhu billahi minash shaitani rajim. Wọ́n bẹ nínú wa ẹni tí ò sọ pé alukurani nìkan ló ń tẹ̀lé kọjáde ní gbangba sọ bẹ́ẹ̀ àmọ́ tó yẹ pé gbogbo pèpè tí ń pèpè túmọ̀ rẹ̀ náà nù. Wọ́n lè máa bẹnu àtẹ́lu àwọn tíra hadith, wọ́n lè kọ́ àwọn afá aládìsí òpùrọ́ ni wọ́n lè sọ pé alukurani nìkan làwọn gbàgbọ́ ń tà wọn torí òní ẹja ń bá kàn nínú kurani yóò náà nù. Kò bùkátà kó pera rẹ̀ ló pọ̀ sínú tó wà lórí ẹ̀ táwọn ẹni tó nímọ̀ tó dábì tó wà mà. Wọ́n máa ń gba àwọn àyà Allah wọ́n máa ń gbàgbọ́ nítorí kò sí nǹkan tí wọ́n fẹ́ mú nínú àìgbàgbọ́ ò pé wọn mùmínì làwọn àìgbàgbọ́ ò pé wọn mùmínì làwọn torí di eléyìí kákíyè sára lọ sílẹ̀kùn lé yẹn kó lọ síbi ẹ̀yìn níbi ilé adìẹ yẹn àwọn lẹ́dà tí mo kàn sójú wíńdò kó lọ sọ́ọ̀lẹ̀ torí kójú ọmọ wọ̀ mí. ẹ jẹ́ ká dúró báyìí lónìí torí pé òjò tí ń rọ̀ ò ní jẹ́ kí a gbọ́rọ̀ bóyá tẹ́nìkan bá ní béèrè ó lè sọ béèrè. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wa alaykum salaam. nípa Allah azza wa jalla nígbà tó sọ pé latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahuda walladhina ashraku wa latajidanna aqrabahum mawaddatan lilladhina amanu alladhina qalu inna nasara. olùwàlẹ́dàá wa ń ṣe ìfiniwéni fáwọn mùsùlùmí láàrin àwọn yahudi àti nasara pé ta lẹni tó kórìíra wa jù ta lẹni tó jọ́ta wa jù ọ̀tá wa làwọn méjèèjì o nítorí pé ashadda an-nasi adawatan ìyẹn ni pé àwọn méjèèjì ọ̀tá wa ni wọ́n illa anna adawata al-yahudi ashad yàtọ̀ sí pé ọ̀tẹ̀ táwọn Yahudi ń bá wa ṣe ó le jù tó àwọn Nasara tí Olúwa sọ pé wọ́n sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ Yahudi tábà fẹ́ máa sí sẹ́pẹ́rẹ́ o tábà rí báwọn èèyàn yẹn ò ṣe fẹ́ rí mi wá látà ó tún sẹ́pẹ́rẹ́ nù báwo ni wọ́n ṣe wá mú wọn lọ́rẹ̀ báwo ni wọ́n ṣe sọ̀rọ̀ alẹ̀ fún wọn. Olúwa ni ẹ má mọ́ta mi àtọ̀tá yín ẹ má mú wọn lọ́rẹ̀ mátímátí tó ṣe pé inú ọkàn yín nífẹ̀ẹ́ wọn wà náà.
ni nǹkan tó jábọ́.